In fact, ó ti sú mi. Mi mọ̀ nǹkan tí mo tún fẹ́ ṣe wọ́n. O ti sọ fún mi, wá ti sọ fún mi tó 7 times. 7 times. Ó miscalculate ni o. Ó máa ti tó 10 times tí mo ti sọ̀rọ̀ ẹ fún ẹ. Ṣé n kọ́kọ́ wá sọ sí mi lọ́kàn? Ṣé o rò pé ká tẹsẹ̀ lébò? Iye gbogbo ló máa bẹ́tà o. Ká tẹsẹ̀ lébò. A máa lọ sí station. Ká lè report fún àwọn ọlọ́pàá. Wọ́n dé máa lọ bá arrest again àbí kí ló view. Are you serious at all? What are you saying? Ká lè arrest ẹ bí báwo? Iná nǹkan tí mo rò nìyẹn. Ẹni tó ń rí lójú oorun ká lè arrest ẹ. Iná kí ló tó ṣe mọ́ ẹ máa wò mí ràn. Kí ló ń sọ tí ó dùn? Kí wọ́n ní o fẹ́ kí n ṣe? Báwo ṣé ọmọ arrest ẹni tó wà lójú àlá ni? Torí ọ̀rẹ́ ò yé mi, ṣé o ò tí gbọ́n la fẹ́ fi lé báyìí? Bóyá ká jáde sí tó bá máa. You mind? Ẹ ṣe ká máa lọ sìn. Ìsìn bí báwo? Màá ṣì lọ tilẹ̀kùn ṣọ́ọ̀bù náà. Ẹ ṣe bá àwọn ọmọọṣẹ́ wà ní ṣọ́ọ̀bù náà. Ọ̀rẹ́ mi kí ló tó ń ṣe? Don't you love me again? If I don't love you, do you think I will say it? Ìgbà tó dé tó tún dìrọ̀lẹ́ náà. Tó bá sì dìrọ̀lẹ́, I'll come. Are you sure? Yes. Thank you very much. Ọ̀rẹ́ mi ìléwé ti ká dọ́dọ̀ bàbá yẹn ògò ó kàn ti ètò tó bá mi tó ṣòro mi ó ti sú mi. Àìsàn ọ̀rẹ́ Ọlọ́run ó ti sú mi. Ọ̀rẹ́ mi bàbá yẹn ló ń lọ yìí. Bàbá yẹn. ká ti débí ìbàyí látàrí ṣùgbọ́n kíní tó máa ń rí yẹn ó tún rí òun ni ò tí jẹ́ ká débí ìbàyí òun ló jẹ́ ká falẹ̀ wá. Sọ́kẹ́ Sọ́kẹ́ mo mọ̀ pé ó jẹ́rìí mi ṣó mọ̀ pé sí awo tí mò ń ṣe yìí mo jogún ẹ̀ láwọn baba ńlá kó bàbá mi. Bẹ́ẹ̀ni. Wọ́n sì pé oògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókùn kan ohun tẹ́ ẹ torí rẹ̀ wá kò tí ì yé mi nítorí wípé ẹ̀là lọ̀rọ̀ bá a bá là ni màá yé ni àmọ́ bá a bá là kì í yé èèyàn. Arábìnrin ǹjẹ́ o lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ kó yànnàná rẹ̀ fún mi kó yé mi. Ó ní arákùnrin kan tí máa ń rí lójú àlá mi mo fẹ́ lè sọ pé ojoojúmọ́ tí n bá ti ń sùn báyìí ni mo máa ń rí bọ̀bọ́ yẹn lójú àlá kò dẹ̀ yé mi ó máa ń fà mí bí wàá pàjọ ń fa nǹkan mọ́ra wa lọ́wọ́ ó ti wá sú mi mo ṣe sọ fọ́ọ̀rẹ́ mi ó dẹ̀ sọ fún mi pé òun ní bàbá kan tóun máa mú mi wá bá tó ṣe fẹ́ máa bọ̀ láàárẹ̀ mo tún rí gáà yẹn èmi nìkan mo dẹ̀ ń rí ọ̀rẹ́ mi ò rí. wò mí pàrà wò mí pin ṣé wo mọ̀ pé ẹni a bá wà lọ lọ́jà òun là á wò kedere mọ́wọ́ rẹ wá. arẹgẹtẹ ní sáwọ náà lára ẹfún fìlẹlẹ ní sáwọ òjẹwò mọmú kẹkẹ mọmú dágbà fámọ má gbàsà mọmú rèwé ò lè sà. láàárọ̀ mi ní bàtà ké ló tún fẹ́ bẹ́ẹ̀ jálá bá sọ àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan bá sọ àrílẹ̀ ó dò wàá báyìí tó bí kàṣà. oṣù ká dìrọ̀ mọ́ rí ẹja dìrọ̀ mọ́ mi kọ̀ọ̀kan dìrọ̀ mọ́dò èjì kókó owó rì tẹjú mọ́ mi owó mi rè èjì kókó owó rì. ọkọ ọ̀run ni mò ń wò yìí ọkọ ọ̀run ni mò ń wò yìí o ṣé wo mọ̀ wípé ẹni tá a bá ti bá ṣàdéhùn lóde ọ̀run tó bá ti ní ìwọ ní ìfẹ́ o
bó bá wá pínyà pẹ̀lú rẹ̀ tó délé ayé yóò máa fà ọ́ bí òǹfà ti ń fara wọn lótùfẹ̀ bẹ́ẹ̀ ni. ọgbọ́n wo là á dá sí èyí náà ṣòwò nílé tá a dé dúró oríta tá a wà yìí. ń pèsè nǹkan kékeré kan ń pèsè àwọn nǹkan kan ń pèsè àwọn nǹkan kan mọ́ nǹkan kan òun là á lò yóò fi ọ́ lẹ̀ bẹ́ẹ̀ ni. bó o bá ti yọjú sí mi níwòyí ọ̀la ó ní àwọn ètùtù kan tá a ṣe bá a bá ti ṣe tán mo fi ń dá ọ lójú pé ọkọ ọ̀run rẹ yóò sì rí ọ báyìí yóò sì fi ọ́ lẹ̀ lójú àlá ó ní orí lójú ayé ó ń jẹ́ kó mọ̀ wípé nǹkan tó ń ṣe òun agbára tí ń bẹ lọ́wọ́ òun agbára ọ̀run ni àti wípé ṣe mọ̀ wípé agbára ọ̀run tó ń wò ó ju agbára ayé lọ. bàbá kí ló wá dé tẹ̀ ṣe bá mi ṣe tuntun yẹn lénìí kó kúrò ń bẹ́ẹ̀ lénìí pátápátá mi tún fẹ́ tí má tún lọ lénìí. you are rushing you are rushing. ẹ má bínú ẹjọ́. ọ̀rẹ́ rẹ ń bẹ o. bó ṣe ń ṣe ni. èyí ń bẹ sa. èmi nìkan lọ̀rọ̀ tí dákun mo sọ èmi kọ́ lọ́kọ ọ̀run rẹ ṣé mo jọ ọkọ ọ̀run rẹ ni. ẹ má bínú bàbá. má dà láàmú ẹ má bínú. bó bá ti di ìwòye ọ̀la ó wá síbí a ó sì ṣètò nǹkan mi ẹbu kékeré kan ní fún ọ ẹ̀kọ́ ló sì fi lò bó bá ti lò ọkọ òun rẹ ò tún bá pàdé mọ́ kò ní yọ sí ẹ lójú àlá débi pé yóò yọ sí ẹ lójú ayé mọ́ ìjọ gbọ́ mi bẹ́ẹ̀ ni nítorí wípé kí ni ọjọ́ tí a bá ti fọ́ ìkara àwọn ògbìn tá a ti yọ ọ̀gbìn kúrò ọjọ́ náà ní ìkara àwọn ògbìn ò wúlò mọ́ ọjọ́ tá a bá ti la ẹ̀pà ọjọ́ náà ni èpo rẹ̀ ń pínyà bẹ́ẹ̀ ni ní báyìí ẹ̀wà máa lọ fọkàn rẹ balẹ̀ ó gbọ́dọ̀ rò mọ́ o ọbẹ̀ ẹja ni o má rò ó ìjọ gbọ́. ó ṣeun bàbá ó ṣe bàbá. Hello sir. Sir, ẹ káàárọ̀ sir. Yes sir. Bẹ́ẹ̀ni, mo ti wẹ̀ mo wẹ ọṣẹ yẹn. Even bí mo ṣe wẹ̀ tán lánàá náà ni mo lọ sùn. Yes sir. Bẹ́ẹ̀ni sir. Kódà bọ̀bọ́ tí mo ní mo máa ń rí lójú àlá mi yẹn sef tó máa ń drag mi tájọ máa ń fara wa yẹn kódà ó kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ó pariwo like wíwẹ̀ pé yàn ń bínú get bẹ́ẹ̀. Ọṣẹ yẹn náà ni mo wẹ̀ tẹ́mi tẹ sọ fún mi náà ní ẹni 12 gbà tí mo dẹ̀wẹ̀ tán náà ni mo lọ sùn. Bẹ́ẹ̀ni sir. Ọlọ́run ṣe kódà mo really appreciate mi ò lálàá kankan mọ́ mi ò ṣe inú mi dùn gan o bàbá ẹ ṣé mo dúpẹ́ àwọn ọmọ tí ń náà rà láàánú o àmín sir. Ó wà ọ̀rẹ́ mi wà kódà ó travel gan kò sí around for now àbájọ wá sọ́dọ̀ yìí gan nígbà tí mo wá gbọ́ṣẹ́ lánàá so òun travel ni bẹ́ẹ̀ ni sàlàáfíà ló wà sá àwọn ọ̀sán ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin náà máa bá mi pàdé o iṣẹ́ yín ò ní díṣẹ́ o ẹ ṣé gan sá. Hello babe. What's up? Mú apá okújọ́ mẹ́ta. Ó mà wá ga o. Ọkọ̀ tí ẹ̀ wá dá mi nù bẹ́ẹ̀ yẹn ò béèrè mi ò pè mí sóti. Ṣé ó ti ọ̀kọ́kọ́ lálàrí mi ló fi wò pé kò pè mí lẹ́yìn ni àbí mi ò understand. Lẹ́yìn tó mú mi lọ sọ́dọ̀ bàbá yẹn tán ò tẹ ẹ̀ pè mí pé báwo ni ṣé mo padà lọ tí mi bá mọ̀nà padà lọ síbẹ̀ nǹkan. Báwo ṣe expect pé kí n lọ gba ọṣẹ tí bàbá ní kí n wá gbà kí n má bínú nǹkan tí wàá sọ náà ni mo ti mọ òmòjú má bínú wọ́n ti rẹ̀ mí ò bínú ṣá wọ́n kì í sá fún mi tí lọ gba ọṣẹ yẹn so mo dẹ̀ ti rẹ̀ in fact mo rí lè rí ṣe bàbá yẹn gan ó ṣe mo dúpẹ́ wàláì mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o tí wàá ṣọlá ẹ̀ tí ò ṣọlá ọlọ́run báwo ni mi ìbá ṣe máa live life mi cause mo ti rò pé ó ti tán bí màá ṣe máa lálàá yẹn lọ.